Orúkọ mi ni Adédèjì Abdulazeez Aríṣekọ́lá. A wà ní agbègbè Àbà Ọ̀tún ní Ìdí-Òsè, Amúlòkó, Àkọ́rán, Ìbàdàn. Lákọ̀ọ́kọ́ náà, gbogbo nǹkan láyé pẹ̀lú àkọọ́lẹ̀ ni. So gbogbo nǹkan ó dẹ̀ máa ṣẹlẹ̀ pẹ̀lú ìdí kan àbí ìdí méjì. Ọlọ́run ṣe kádàrá pé ìrìn àjò wọn bí ó ṣe rí nìyẹn. So nǹkan ojú tèmi fi wò ni pé k'Ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ni. Kò sẹ́ni tó pé, kò dẹ̀ sí ẹni tí ìwà ọwọ́ rẹ̀ mọ́, torí pé àìkí ṣe áńgẹ́lì, ẹ̀dá èèyàn ni wá. A máa ṣẹ̀, a dẹ̀ máa forí jìn ara wa náà ni, torí pé Ọlọ́run bá gan ó jẹ́ kó yé wa pé àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀, òun ó dá wa wá sáyé láti jẹ́ pé kí a tún máa ṣẹ̀ ní ká dẹ̀ máa tọrọ àforíjì. So lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Brọ̀dá Muyideen, nǹkan tí mo rí sọ sí ni pé Àgbàlá Gabriel, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé nǹkan táwọn náà ṣe wọ́n kò kù díẹ̀ káàtó. Gẹ́gẹ́ bá a dẹ̀ ṣe sọ fúnra wa síwájú, kò sẹ́ni tó pé, àwọn náà ṣe àṣìṣe ni. A dẹ̀ ti rí i pé àwọn náà ti mọ àṣìṣe wọn láti ṣe, àwọn náà dẹ̀ ti tọrọ ìdáríjì. So lórí tọ̀dọ̀ Brọ̀dá wa Muyideen, tí gbogbo wa náà ń bá kí wọn wọ́pù pé nǹkan tí wọ́n ṣe fún wọn kò dáa, nǹkan tí wọ́n ṣe fún wọn nǹkan tó kù díẹ̀ káàtó ni. Gbogbo wa náà ni a sọ́pọ́ọ̀tì wọn. Ṣùgbọ́n ó wá tini lójú, ó dẹ̀ bani lọ́kàn jẹ́ wípé à ń rí àwọn ìwà kan ní ọwọ́ wọn ní ẹnujọ́ mẹ́ta yìí tó jẹ́ pé kò bójú mu, kò dẹ̀ dáa tó kí irú nǹkan báyìí ká máa bá lọ́wọ́ wọn. Látàrí bí wọ́n ṣe lọ ń create TikTok page, social media stuff tí wọ́n lọ ń create ẹ̀ fún wọn, láti jẹ́ pé àwọn náà wọ́n wà ní live, wọ́n ń ṣe live, wọ́n ń ṣe àwọn nǹkan báyẹn. Eléyìí tó jẹ́ pé ó burú gan, kò dẹ̀ bójú mu rárá. Lérò pa lè bárù nǹkan báyẹn lọ́wọ́ wọn, torí ó bani lọ́kàn jẹ́ gan. Ìwà tí wọ́n ń ṣe yẹn, ìwà pé wọ́n fẹ́ ba orúkọ èèyàn jẹ́ ni, àti pé ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n fẹ́ máa ṣe bí asúnilóore sí, wọ́n fẹ́ kí oore tí wọ́n ṣe ó sún wọn ni. So ìwà yẹn ò dáa tó rárá. A dẹ̀ rọ̀ wọ́n láti jẹ́ kí wọ́n dẹ́kun irú ìwà báyẹn. Ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ni, kí Ọlọ́run túnbọ̀ lè kún dáadáa wa. Gbogbo nǹkan láyé gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú pé ló ti wà ní àkọọ́lẹ̀. So lódiwọ̀n ìgbà tí èèyàn bá ti ń fi inú kan ṣe oore, a lè sọ fún sóore pé kó dẹ́kun oore ṣíṣe, torí pé kò sí bí ṣoore bó ṣe ṣoore tó tí ó padà kábàámọ̀. Kò sí irú ewu tó padà wà ń bẹ̀ tọ́lọ́run bá tí ò ní padà kó yọ. Ẹ̀kọ́ gan ti wà fún èmi àti ẹ̀yin tá a bá rántí ẹ̀gbọ́n wa Funny Thinker, tí àwọn náà tí wọ́n jáde ńgbà yẹn, tí Alhaji wa Oríyọmí Hamzat tí wọ́n gbé wọn sáyé, tí àwọn náà tí wọ́n ṣe bí wọ́n ṣe ṣe. Ẹ rí i pé Alhaji sọ ọ̀rọ̀ kan yìí pé táwọn bá finú méjì bá wọn lò, tàbí táwọn bá yàn wọ́n jẹ, àwọn ọ̀nà Ọlọ́run. So tá a bá dẹ̀ wo nǹkan náà, Ọlọ́run bá lékè ọlá kì í ṣọba alábòsí. Ẹ rí i pé Ọlọ́run dẹ̀ dájọ́ àárín yẹn. So eléyìí gan ó ti tó lẹ́kọ̀ọ́ fún wa, ó ti tó ní àpẹẹrẹ fún wa pé nǹkan báyìí ó ti tó láti fi ṣe, ó ti tó ní nǹkan téèyàn ò fi mọ̀ pé nǹkan tẹ́ni yìí ṣe nǹkan tó dáa ni, nǹkan tẹ́ni yìí ṣe nǹkan tí ò dáa ni. Ẹ jẹ́ ká fi Àgbàlá Gabriel àti Brọ̀dá Muyideen, ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀, ká fún àwọn náà ní àsìkò díẹ̀. Ẹni tó bá ń ṣe àbòsí ara wọn nínú àwọn méjèèjì, á rí ṣe bí Funny Thinker àwọn dàbọ̀ lónìí. So á rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá, ẹni tí ó ń ṣe oore kó má dẹ́kun oore ṣíṣe, torí pé Ọlọ́run bá gbogbo olóore pátá ló máa ń kó yọ nínú aburú. So Ọlọ́run bá tó kọ́ Alhaji wa Oríyọmí Hamzat yọ lọ́jọ́ kìíní àná, kò sí nǹkan tó burú nígbà tó wáyé pé Àgbàlá Gabriel náà táwọn náà bá ti fi inú kan láti fi bá Brọ̀dá Muyideen lò. So Ọlọ́run máa kó Àgbàlá Gabriel náà yọ nínú ẹ̀ tí wọ́n wà yìí. So a dẹ̀ rọ àwọn èèyàn ní social media káàkiri
pẹ̀lú pé wọ́n máa sọ nǹkan tí wọ́n bá mọ̀ àti nǹkan tí kò bá hàn sí wọn, torí pé gbogbo wọn wá tá ó pa púpọ̀ náà ẹ̀ ló pamọ́ sí àwẹ̀dà, bẹ̀t kedere báyìí ló ń hàn sí Ọlọ́run. Ká mọ́ wàá mọ́ ká mọ́ mọ́ dẹ́ṣẹ̀ látorí ọ̀rọ̀ ọlọ́rọ̀, so ká gbájúmọ́ ọ̀rọ̀ tiwa, ká mọ́ dẹ́ṣẹ̀ torí pé àwọn nǹkan tó wà nílẹ̀ yìí ó wà complicated gan, àwọn nǹkan ṣókùn sí wa gan, so èèyàn gbọ́dọ̀ torí ẹ̀ kéèyàn fi máa fi ìyún dájọ́. Bẹ̀ Ọlọ́run kó ṣàlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ mi ni Abdulazeez Adédèjì Àríṣekọ́lá.